Masha Allah, la quwwata illa billah. Ẹnìkan ló sẹ́ndì fídíò líǹkì kan sí mi. Ó ní tó pa Egbin Orun. Ó wá ń béèrè lọ́wọ́ mi pé in tó pa Egbin Orun yẹn ṣé in tó lè pa àyàn ni, àti pé ṣé nǹkan yìí tó kíyàn torí ẹ̀ kó travel out kúrò ní kó travel out of Nigeria. Kí Ọlọ́run kó bá wa fi oríjì Egbin Orun. Mo máa play fídíò tí wọ́n sẹ́ndì sí mi pẹ̀lú pé Egbin Orun gangan sọ àdánwò tó ń ṣe òun nínú ara, kí n tó wá sọ ọ̀rọ̀ lé pé ṣé n tí ó ṣe yẹn ṣé n tó máa ń pààyàn ni. Ṣé mọ̀ pé oríṣiríṣi ìdá tó ń gbọ́ lórí social media. Àwọn kan sọ pé ó finú táwọn èèyàn ní, àwọn èèyàn ní wọ́n poison ẹ̀ ni, àwọn èèyàn ní kódà kí ló dé tí wọ́n tètè sín, oníkálukú mú àtàmọ́ mátàmọ́. Ẹlòmíì gan lọ irọ́ mọ́ ní ẹsẹ̀ látara pé òun tọ̀hún náà ti gbàgbé pé òun náà ó kú lọ́jọ́ kan. Ṣùgbọ́n nǹkan tí mo fi wà ní interest lórí kéèsì yìí díẹ̀ ni pé ọlá pé wọ́n send voice note ti fídíò yẹn gangan tí Egbin Orun gangan ti sọ̀rọ̀ àìsàn tó ń ṣe òun. Àìsàn yẹn lèmi wá fẹ́ sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ mí pé ìntàwà dókítọ̀ ìntàwà máa ń ìlànà táwa wà nìyẹn. Ẹnìyàn ní àìsàn tó ń ṣe Egbin Orun yẹn gbọ́ só lè pa. Ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Àìsàn tó ń ṣe Egbin Orun yìí ṣó tó kíyàn travel out of Nigeria? Ṣé kò sí perfect doctor ní orílẹ̀-èdè wa yìí máa ní tó fi ń torí ẹ̀ travel? Mo máa play fídíò yẹn kí n tó wá sọ ọ̀rọ̀ lé ní orí. Ọlọ́run á bẹ̀ ọ́ bá wa ṣàlékún àforíjì fún Egbin Orun. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ fídíò yẹn. Tí mo lè mọ̀ sọ nípa pé bóyá ní tó ṣe é pé nǹkan tí ń ṣe ẹ máa gbọ́ first note yẹn sí o. Tọ́mọ sọ pé àìpín ta ló fẹ́ràn ẹ̀ wàláì máa dárúkọ yín wàláì tàlẹ̀ mọ́ mọ́. Ṣé ìgbọ́ first note yẹn tẹ́ ẹ bá ń gbọ́ ẹjẹ́ kìí ẹ̀kọ́ mẹ́sì bẹ́ẹ̀ bọ̀. Ohun tó tún pẹ̀lú ohun tá a fi wá nígbà ẹ̀ ìgbà tí mo travel last month ṣé mo bó ṣe lemọ́lemọ́. Ẹ máa gbọ́. August to September ni mo lọ Canada ẹ̀ long hour flight ni. September October. Ẹ ṣe. No, October November ni mo lọ sí Germany yẹn. Ẹ máa gbọ́. Long hour flight náà ni. Ẹ ṣe. So mo ti pẹ́ jù lórí ìjókòó kí ni yẹn wá affect mi torí December yìí gan yẹ kí n wà London ní ẹlọ́mọ ni. Ẹ ṣe. Mi mọ̀ bóyá mo sọ ní ti yín tẹ́lẹ̀. Ó affect mi jẹ́ pé ẹ̀yin wá ń dùn mí. Tó bá dẹ̀ jẹ́ iná tún wọn tí mo lè rẹ́ ní sọ fún mi. Ẹ̀yin ń dùn mí gan mọ́ ibi tán mi. Ẹ̀yin dùn débi tán lumbar disc. Mo ti wà relief díẹ̀ o. Ó ti believe díẹ̀. Tí mo fi ṣe fídíò kankan ní ẹ̀. So ẹ̀yin ń dùn mí ń ṣe mí gan. Gbogbo ojú yẹn mo kàn ṣàkárá ni. Ṣé gbọ́? Gbogbo ojú yẹn mo kàn ṣàkárá. Gbogbo ọjọ́ tó ń jó lórí social media ó ń ṣe àkàrà ni ẹ̀yin dùn. Ó ní ẹ̀yin dùn òun ìdó ó ti relieve òun. Ó wá ní gbogbo ọjọ́ tóun jó tóun ṣe yẹn òun kàn fi ń ṣe àkàrà ni. Mo fẹ́ kí gbogbo yín píkì ọ̀rọ̀ ń bẹ̀ kémi tó sọ̀rọ̀ lé lórí ni o. Ṣé pé n tó ń ṣe yẹn ṣé ó tó lè pààyàn? Ibi tá ń lọ nìyẹn. Àti pé ṣé kò sí dókítọ̀ tó lè wo àìsàn yẹn tó fi di pé ó travel out of Nigeria? Ibi tí mi ń lọ nìyẹn. So mo fẹ́ ká gbọ́ mẹ́sẹ̀jì yẹn dáadáa. Mo fẹ́ ká gbọ́ mẹ́sẹ̀jì yẹn dáadáa. Mo fẹ́ ká gbọ́ dáadáa. Ní tó ṣe é pé nǹkan tí ń ṣe ẹ máa gbọ́ first note yẹn sí o. Tọ́mọ sọ pé àìpín ta ló fẹ́ràn ẹ̀ wàláì máa dárúkọ yín wàláì tàlẹ̀ mọ́ mọ́. Ṣé ìgbọ́ first note yẹn tẹ́ ẹ bá ń gbọ́ ẹjẹ́ kìí ẹ̀kọ́ mẹ́sì bẹ́ẹ̀ bọ̀. Ohun tó tún pẹ̀lú ohun tá a fi wá nígbà ẹ̀ ìgbà tí mo travel last month ṣé mo bó ṣe lemọ́lemọ́. Ẹ máa gbọ́. August to September ni mo lọ Canada ẹ̀ long hour flight ni. September October. Ẹ ṣe. No, October November
ni mo lọ sí Germany yẹn. Ẹ máa gbọ́. Long hour flight náà ni. Ẹ ṣe so mo ti pẹ́ jù lórí ìjókòó kí ni yẹn wá affect mi torí December yìí gan yẹ kí n wà London ní lọ́mọ ni. Ẹ ṣe mi mọ̀ bóyá mo sọ létí yín tẹ́lẹ̀. Ó affect mi tó yẹ pé ẹ̀yin wá ń dùn mí. Tó bá dàjẹ́ iná tún wọn tí mo lè rẹ́ lè sọ fún mi. Ẹ̀yin ń dùn mí gan mọ́ ibi tán mi mọ́ bí ìdí. Ó ń dùn mí gan. Dó mo ti wà relief díẹ̀ o. Ó pẹ̀lú tí mo lọ sí hospital ń gbà yìí tí mo fi ṣe fídíò kankan ní ẹ̀ẹ́. So ẹ̀yin ń dùn mí ó ṣe mí gan. Gbogbo ojú yẹn mo kàn ṣàkárá ni. Ṣé gbọ́? Gbogbo ojú yẹn mo kàn ṣàkárá. Ṣùgbọ́n ó ti ń fẹ́ o. Mo ò lè pẹ́ lórí ìjókòó dàbí alára bẹ́ẹ̀. So later ni wọ́n á detect pé bóyá mọ́zù bí èmi ẹ̀ ló wá ń dùn ní. Mọ́zù. Bí ó ti pẹ́ jù lórí ìjókòó something I don't know. Kí ni ẹ̀ ti ṣe lemọ́lemọ́ jù? Ó ń ṣe lemọ́lemọ́. Ìrora ló jẹ́ rọra kíkì ò pé díẹ̀ sí mi ò kí má lọ darúgbó òjijì o. Àwọn kí nìyẹn Ọlápẹ́ bísí ni mi sì ti sọ fún mi pé nǹkan ẹ̀ ló ṣe mí. Ọlápẹ́ bísí mi ìfẹ́ kẹ́ ẹ gbọ́ kọjá àbẹ̀yẹ. God bless the woman. Ìyá yẹn gan ó keep secret Ọlọ́run fẹ́ kí wọ́n gbọ́ kọjá bẹ̀. Ìntẹ́gbẹ̀ ọ̀hún sọ pé ó ń ṣe òun ni ẹ̀yìn ògóró ẹ̀yìn. Tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń lo jẹ̀dí. Wọ́n á ní jẹ̀dí ló ń fa ògóró ẹ̀yìn mọ́ bàràdì. Nínú fídíò clip yẹn ó ní kódà òun sọ pé bóyá kó lo àgbo jẹ̀dí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nìkan tó ṣe gbé ọ̀run yìí náà ń ṣe lọ́wọ́ nísìn tó lérò pé jẹ̀dí ló ṣe kíni ló ń ṣe òun tó lè já sí pé lumbar disc ni. Lumbar disc òun ni in tí ó ń gbìyànjú àti complain I mean spondylosis tó já sí pé the causes is from lower back pain, leg and weakness. It is made worse by movement and activities. Ṣẹ́rí tá a bá sọ̀rọ̀ pa lumbar disc on a medical aspect kò sí cure for lumbar disc. It is only treatable but not curable. Tí wọ́n bá wá fún yẹn ní oògùn kí wọ́n tiẹ̀ fẹ́ place yẹn sí under drugs ó dẹ̀yìn 6 weeks kíyàn tó lè máa ní relief ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn doctor ó dẹ̀yìn 6 weeks kíyàn tó lè máa ní relief. Lumbar disc máa ń pààyàn o torí pé in tó já sí pé on the medical aspect it is only treatable but not curable tó lè yẹ pé àfi tó bá máa ṣe surgery fún yàn ni tó wọ́n bá ṣe operation fún yàn ni ṣé wá rí operation yẹn kí wọ́n ṣe yẹn kó tọ̀ ń succeed ó wà lọ́dọ̀ ọba tó ní ó wà lọ́wọ́ ọba tó ní nítorí pé it is only treatable but not curable tọ́pọ̀lọpọ̀ yẹn máa ń ṣe surgery fún ó lè fa sábàbí tóun náà ṣe kí ni tó fi travel out of Nigeria nígbà tó ti mọ in tí àìsàn yẹn in tó ní í ṣe púpọ̀ nínú àwọn táìsàn yẹn bá ń ṣe wọ́n máa ń lérò pé jẹ̀dí ni ó máa ń múyàn mọ́ ògóró ẹ̀yìn ni ẹ má tún gbàgbé o ọ̀tọ̀ ni hypertrophic lateral sclerosis ìyẹn tún yàtọ̀ ìyẹn nervous system yẹn ṣe kí ni ló máa ń damage ibi tẹ́mi wá ń lọ ní ẹni tó béèrè ìbéèrè pé ṣé àìsàn tó mú yẹn ṣó lẹ́tọ̀ kó travel yes púpọ̀ nínú àwọn tó bá àìsàn yẹn bá mú tó bá lówó lọ́wọ́ wọ́n máa ń travel out of Nigeria ni torí wọ́n ti believe pé kò sí medical cure fún ní ìlú wa ṣùgbọ́n wọ́n ní jẹ́ káwọn gbìyànjú lọ òkè òkun ò bóyá àwọn lè rí ìwòsàn lórí ẹ̀ èmi dẹ̀ ti gbé fídíò lumbar disc wá ní December mo máa play fídíò yẹn náà fún yín tẹ́ bá wá gbọ́ analysis fídíò tèmi yẹn àti voice note tí Egbin ọ̀run tí mo ṣe kí ni tí mo play yìí ẹ wá máa gbé òsíra wọn nínú àǹfààní tí ewé àtegbò ṣe kí ni tó ń ṣe mo ti gbé àìsàn lumbar disc yẹn wá ẹ mọ̀ tí bá fi mú ọ̀rọ̀ kan jáde mama tó fi pé fídíò ẹ ti wà lórí péjì wa already ó yẹ wá gbọ́ àlàyé tèmi lórí fídíò yẹn ẹ wá gbọ́ àlàyé tèmi tí mo ti gbé wá tẹ́lẹ̀. Ògóró ẹ̀yìn máa ń ro rọ́bàrà àdí mọ́ ẹsẹ̀ tẹ máa ń rò pé arthritis àbí rheumatism léyìí tó sì dá sí pé àìsàn lumbar disc disease ni that cause lower back pain, leg and weakness. Ṣẹ́rí àìsàn yìí it is made worse by movement and activity. Ló ń já sí pé on the medical aspect àìsàn yìí is only treatable but not curable or else tọ́ba máa ṣe surgery fún ìtọ̀run
pèsè ń tàn sí àìsàn pé ẹ̀tọ́ fún níwòsàn bóyá máa treat ẹ̀ lọ lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́fà ni oògùn tó bá fún tó lè máa suppress àìsàn yìí ṣùgbọ́n tí ò ní kí rẹ̀ tó bá fẹ́ kí àìsàn yìí ìwọ kàn wá egbò àtò yìí ló di báyìí ó gún nínú ọlọ ó gún mọ́ pátákó ẹṣin pátákó tó wà níbi ẹsẹ̀ ẹṣin odidi ẹ̀kọ́ tó kọ̀m̀pìlìtì ó gún lọ egbò táńgò ni ó ṣe kiri ó gún lọ tó bá ti gún mọ́ tán ó gún mọ́ odidi atari ẹyọ kan ó gún kóró èpo tó wà lára atari ẹyọ ó gún èpo ẹ̀kọ́ bẹ́ẹ̀ kóró ẹ̀ nìkan ló ṣe kiri kò fẹ́ gún mọ́ tó bá ti wá gbogbo ẹ̀kọ́ tán wá ewé àrùn yìí tá à ń pè ní ewé àrùn yìí bí ó ṣe rí ni ewé àrùn tútù èyí tó fresh tá a já lóòjọ́ ó ṣe kiri ó lọ papọ̀ mọ́ tó bá ti lọ papọ̀ mọ́ tán wá lọ odidi funfun olókun ó lo ogun ẹ̀gbọ́n ọkàn nítorí bó ṣe fresh yìí ó lọ mọ́ tó bá ti lọ mọ́ nínú odó ó wà á lọ sá sínú ilé níbi tátẹ́gùn ó ti máa fẹsẹ̀ tóòrò ní tipa ó lọ sá síbẹ̀ fún òfin ẹ̀fọ́jọ́ mẹ́fà lẹ́yìn ọjọ́ kẹfà ó tún lọ dáadáa ó sọ di powder ó sọ di powder tí ò ní ṣe kíni tí ò ní stone bí ó ṣe rí ni báwo ló ṣe fẹ́ lò wá divide ẹ̀ sí méjì ni tàbí kò divide ẹ̀ sí mẹ́ta nǹkan mọ́ṣẹ́ kó máa fi wẹ̀ èkejì lóyún kó máa la òkẹta mọ́rì kó ṣe kíni kó máa fi para rẹ̀ ó dẹ̀ lórí powder yìí lásán pẹ̀lú warm water aṣọ ṣíbi ọmọdé ó máa bù sọ́wọ́ ó ṣe kíni ó máa lè mú láàárọ̀ kó tó ní kàkà sẹ́nu ẹni tó bá fẹ́ kí ọ̀run bá disease ó gbọ́dọ̀ lò fún complete 3 months ló tún lè kí ọ ṣùgbọ́n tó bá já sí pé kò bá tí ì lórí clara rẹ ìmọ̀ ti ṣe kíni ó ti wà òkè mọ́ like àmọ́ṣà. ibi tí mo lọ ni pé ẹni tó ní HIV ẹni tó ní hepatitis B ẹni tó ní àwọn àìsàn míì bí HPV human papilloma virus mo fẹ́ kó gbọ́ analysis mi dáadáa ṣe nígbà míì àwọn tó máa fẹ́ ní grace ju ẹni tó ní lumbadex lọ torí pé àìsàn tó ń ṣàwọn èèyàn kò ní máa gbèrú sí bí kò ṣe pé a máa suppress kò dẹ̀ ní damage àwọn nǹkan míì lára wọn. You can have hepatitis B and you will live long life even on the medical aspect tó bá ti lè máa náwó oògùn ṣùgbọ́n ọdún lumbadex kì í kọjá mo ní owó lọ́wọ́. Lumbadex èyí tó pa Egbin Orun kọ́lọ̀ kó bá fi oríjì yìí ó kọjá pé mo ní owó lọ́wọ́. Hepatitis B tẹ́rí yẹn tó bá fẹ́ fi oògùn òyìnbó máa suppress ẹ̀ o lè fi herbs cure ẹ̀ but oògùn òyìnbó kò suppress lumbadex gan torí pé lẹ́yìn 6 weeks after taking tablet nìyẹn wọ́n máa rí relief tàbí kálómi lọ fún surgery ibi tẹ́ ṣe kíni tẹ́ ti máa mọ̀ nìyẹn ṣé wá rí tí ò bá jẹ́ lumbadex á jẹ́ hypertrophic lateral sclerosis torí pé yẹn máa ń damage nerves máa play fídíò yẹn náà mo ti gbé fídíò yẹn náà wá sórí platform yìí ibi tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé tó bá sọ pé àìsàn tó pa yẹn àìsàn tí kò hàn lójú ṣùgbọ́n tí yẹn máa ń jẹ̀rora nínú ara ni àìsàn tó wà critical ni oní HIV ò ní jẹ̀rora tó bá ti ń lo oògùn oní hepatitis B ò ní jẹ̀rora tó bá ti ń lo oògùn oní herpes simplex virus ò ní jẹ̀rora tó bá ti ń lo oògùn even on the medical aspect bó tẹ̀lé pé kò sí cure fún tó bá ń lo oògùn yẹn lọ́wọ́ náà wọn ò ní jẹ̀rora mọ́ even diabetes. Ṣùgbọ́n àìsàn lumbadex kọjá mò ń lóògùn ó ṣiṣẹ́ nínú 100 èèyàn 90 people ni wọ́n ń lo oògùn lumbadex on the medical aspect tí wọ́n ò mú kódà ẹlòmíì ti lọ hospital ti pa hospital tì torí pé tó bá tiẹ̀ fún wọn ní nǹkan pé kí wọ́n lò gan ó dẹ̀ yí 6 weeks ẹgbọ́rọ̀ ó dẹ̀ yí 6 weeks kí wọ́n tó ṣe kí ni tí wọ́n kọ́ tó rí relief. Mo máa ń sọ gbogbo oníkálukú ló ní àìsàn tiẹ̀ tó ń gbé sára ṣùgbọ́n àìsàn tó ń gbé sára tó bá ti fojú fò ó tó wò pa àìsàn kékeré ni àìsàn yẹn ló máa rán ẹ lọ sọ́run. Nínú òye tèmi
arábìnrin yóò fira ilẹ̀ gbọ́rọ̀ ló fi kó Nàìjíríà ló fi lọ sókè òkun kò fira ilẹ̀ o ṣùgbọ́n àìsàn tó ń ṣe 50-50 ni kí ni mo wí tábà tó sọ̀rọ̀ lumbar disc amyotrophic lateral sclerosis tá ń sọ̀rọ̀ rheumatism tá ń sọ̀rọ̀ arthritis tá ń sọ̀rọ̀ uric acid àwọn àìsàn yẹn àìsàn tí ó máa ń disappoint olówó ni ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tí lumbar disc ṣe ṣùgbọ́n jẹ̀díjẹ̀dí lẹ́lòmíì ló ń ṣe o ẹlòmíì ti lo oògùn jẹ̀dí pa torí pé a máa ní bàrá àdínrò egungun sọ̀hún wọ́n wá ní máa lọ oògùn jẹ̀dí wọ́n ní oògùn ọ̀pá ẹ̀yìn kò rán lumbar disc yìí o ṣùgbọ́n ní tí ò bá ti nímọ̀ ń pa ìpín yìí ò bá ti nímọ̀ ń pa olódo ni mo ní tí ò bá wá jẹ́ àìsàn lumbar disc òun ló rán lọ sọ́run a wá jẹ́ amyotrophic sclerosis lateral sclerosis mo lóhun ló máa jẹ́ according to the voice note tá à ń gbọ́ ni o tó ní pé ẹ̀yìn dòun mọ́ bí tán tó lè yẹ pé symptoms of lumbar disc ni tí yáyẹ́dẹ́ ń sọ pé bóyá kó lọ àgbo jẹ̀dí tó ní nǹkan tó ń ṣòwò ti kọjá àgbo jẹ̀dí ṣé mo kọ́ mo ti play voice note Egbin Orun fún yín tí ò bá já sí pé mo gbọ́ voice note ẹ̀ gángan ni èmi ò ní jáde ṣe live but mo rí pé voice note ẹ̀ gángan ni kò dẹ̀ fíra ẹ̀ lẹ̀ àwọn kan máa ń sọ pé tí èèyàn bá ní lumbar disc kó máa ṣe exercise inú ọ̀gá exercise èèyàn ní Egbin Orun ẹ̀pọ̀ exercise ó fi ijó exercise tó tẹ̀ já sí pé ijó jíjó kì í ṣe exercise àwọn kan máa ń wo ni because tá a bá ń pe exercise early in the morning kó o tó ṣe nǹkan kan ló gbọ́dọ̀ ṣe kí ni ló gbọ́dọ̀ ṣe exercise before the sun will rise up. mo wá ní tí ọ̀bá wá jẹ́ lumbar disc mo tẹ̀ wọ̀ pé lumbar disc ní voice tí mo gbọ́ yẹn lumbar disc ni spondylosis ni mo dẹ̀ sọ àwọn ingredient yẹn máa tó fún àwọn ingredient yẹn wá lórí péjì yìí kí n tó go offline máa fi ingredient yẹn wá tẹ́lómi tó máa ń dà láàmú kí wọn náà lọ mójútó ààrẹ àìsàn yìí tó dé mọ́ra tó fẹ́ sọ síta yẹn àbí tó fojú commonize yẹn àìsàn yẹn ló máa pààyàn sẹ́yìn kí mo ṣe sọ̀rọ̀ nípa ti hiccup sí Sisi Quadri nìyẹn mo ní hiccup tó pa Sisi Quadri is uncontrollable ẹ má kàn ní nǹkan kékeré ni o. so ẹ jẹ́ kí n play fídíò sclerosis náà fún yín kí n play fídíò sclerosis náà fún yín. ìjákulẹ̀ nínú egungun ara yín egungun ara yín ti weak débi pé ẹ máa ń lérò pé arthritis tàbí rheumatism ń ṣe yín ó sì dá sí pé àìsàn yìí tó ń ṣe yín ní amyotrophic lateral sclerosis tí ẹ rí àìsàn yìí burú débi pé ó máa ń affect gbogbo egungun ara àyàn ó máa ń affect brain àti spinal cord yẹn a nervous system disease that weaken muscle and impact physical function òun ni àìsàn yìí. Cherry in this nervous cell nípa àtàbọ̀sọ̀rọ̀ pa àìsàn yìí ó máa ń break down àlàáfíà tí ń bẹnu ara yẹn which reduce functionality in the muscle. èyí ló fi já sí pé gbogbo ẹni tí ó bá ti ń ṣàkíyèsí pé egungun ara òun yẹ egungun ara ń ro òun yóò máa lo oògùn arthritis àti rheumatism kò ní ṣiṣẹ́ nítorí pé àìsàn yìí ló ń dá láàbò ó bá pẹ́ bóyá àìsàn yìí máa ń dáyàn kúlẹ̀ ó máa ń dáyàn kúlẹ̀ débi pé ó máa ń affect spinal cord àti brain yẹn tó bá fẹ́ kí àìsàn yìí wọ́n kọ̀ gẹ́ẹ̀tì ewé àwọ̀ èyí tá a já lóòótọ́. fídíò nǹkan méjèèjì tó lè ṣe òun náà ni mo ti sọ yẹn kí n tó go offline ẹ jẹ́ kí n wá tún fi ìta ló pa Egbin Orun yìí adé ìta ló pa Egbin Orun yìí ẹ jẹ́ kí n tún mú items ẹ̀ kí n tún fi hàn yín tí mo ní lumbar disc ni kí n tún fi items ẹ̀ hàn yín mo ní gbogbo ẹni tí ó bá fẹ́ kí ọ lumbar disc kó wá egbò àtò nì níta ń pè ní egbò àtò nì mo ní kí wọ́n gún egbò àtò yẹn mọ́ pátákó ẹṣin má lọ pátákó màálù o pátákó ẹṣin mo ní tó bá ti gún papọ̀ mọ́ pátákó ẹṣin kẹ́ẹ̀gún nínú odó tàbí kẹ́ẹ̀gún náà lọ mo ní lẹ́yìn yẹn kẹ́ẹ̀wá egbò táńkò òun ní don't be silent watchers egbò táńkò òun ní lẹ́yìn egbò táńkò tán
mo wá ní kẹ́ wá wá àtàrí, mo ní àtàrí ni kẹ́ bó èpo àtàrí yẹn, ẹ bó ẹ̀wù ara ẹ̀ kó mbẹ̀, gbogbo kórè èpo àtàrí yẹn mo ní òun ni kẹ́ lọ papọ̀ mọ́ ewé àrùn, mo ní kẹ́ lọ papọ̀ mọ́ ewé àrùn, mo dídì ní kí wọ́n tún lọ wọ ewé ìwà fún mi tútù ni, mo ní kẹ́ gé papọ̀ lọ papọ̀ mọ́ ewé àrùn, níta ń pè léwé àrùn ní, mo ní tẹ́ ẹ bá ti lọ papọ̀ mọ́ tán ẹ lọ fùfú olókun mọ́, èyí tó já sí pé inú octopus ni wọ́n ti yọ, wọn a máa pe fùfú olókun ní cotton, mo ní ẹ lọ gbogbo ẹ papọ̀, tẹ́ ẹ bá ti lọ gbogbo ẹ papọ̀ tán ẹgún nínú odó tàbí kẹ́ ẹgún nínú ọlọ, ẹ sá sílé fọ́jọ́ mẹ́fà, tẹ́ ẹ bá ti sá sílé fọ́jọ́ mẹ́fà, lẹ́yìn ọjọ́ kẹfà ẹ tún lọ dáadáa, ẹ sọ di powder tí ò ní ní stone, ẹ sọ di powder tí ò ní ṣe kíni, tí ò ní ní stone, bí ó ṣe rí nì, ẹni tí ló ń bá dì sí bá ń dà láàmú kó divide ẹ̀ sí mẹ́ta, kó pò kan papọ̀ mọ́ ọṣẹ any kind of soap kó máa fi wẹ̀ láàárọ̀, kó kejì papọ̀ mọ́ òrí pa fi para lálẹ́, kó kẹta papọ̀ mọ́ oyin kó máa lá ní àárọ̀ kó tó fi kẹ̀kẹ́ sẹ́nu. Oṣù mẹ́ta ni kó lọ fún, torí pé lumbadix on the medical aspect kò sí cure fún, tó bá dẹ̀ place yẹn sí drugs pé máa lo drugs ó dẹ̀ yí 6 weeks kó tó máa suppress, àfi tí yẹn bá máa lọ fún surgery lókù. Mo ti ṣàlàyé bẹ́yẹn, fídíò èyí tí mo tún ń gbé wá yìí kò ń sọdún yìí ni mo drop ẹ̀, last year fídíò ni tí mo drop ẹ̀. Ẹ dákun ẹ jẹ́ ká máa ewé àtegbò ṣe iṣẹ́, àwọn àìsàn kan tí kò sí cure fún ní medical aspect púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ewé àtegbò cure ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ewé àtegbò ṣe kí ni ló cure. Tó bá ti jẹ́ powder it is treatable and curable, ìtí ẹ̀ máa ṣe surgery fún tí ò ní cure, tó bá lè ewé àtegbò fún wa cure from diabetes, ó sọ fún wa bẹ́ẹ̀, prostate enlargement gbogbo ẹ̀ nílé ìkẹ́ wà níbàyí, hepatitis B, HIV, HPV, human papilloma virus, herpes simplex virus, lumbadix, arthritis, mo ṣàlàyé gbogbo àwọn fídíò yẹn fún wa. Ọlọ́run a bẹ̀ ọ́ bá wa forí jì Egbin ọ̀run tí orúkọ rẹ̀ ń jẹ́ Basira, Ọlọ́run bá wa forí jì o, bá wa tẹ̀sáfẹ́fẹ́ rẹ̀. Gbogbo ẹni tẹ́ wọ́n ń gbọ́ tàbí bàtàmọ̀ wọ́n pa ni, wọ́n poison ẹni, wọ́n ṣe gbá ni, kò sí tíyàn ṣe láyé tí ò ní lọ́ta, àkókò ẹ̀ ló tó, kádàrá Ọlọ́run ti ṣẹ. Tíyàn bá ti kú tán ẹ fi gbogbo tó kù sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ló ṣe kíni ló mú lọ, ẹ má tún lọ ikú ẹ̀ méèyàn mọ́. Ajé ayé gbìyànjú ó du ẹ̀ ní ààrẹ ló fi travel out of Nigeria, tó ló mọ̀ pé nǹkan tá à ń sọ yìí kò sábà sí kí ọ̀fun àbí kíyàn ṣe surgery, ló fi travel out of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ wọ́n ń parọ́ mọ́ tẹ́lẹ̀ mọ́, ó wọ ẹgbẹ́ ni, ó ṣe gbá ni, ó ṣàwo ni, sọ déédé tí wọ́n sọ mọ́ wọn náà tí wọn náà bá kú, sọ mọ́ ẹni tó ti lọ, torí ẹ̀ má bù mọ́, kódà tá a bá mọ àṣìṣe ẹni tó ti lọ kò dáa kíyàn ṣe kíni kò tù, òun làwọn ń sọ yìí sìn, wọ́n sọ tiwa náà lọ́jọ́ kan, ṣèbúdú social media alájọ wà, wọ́n sọ tiwa náà. Ṣé wọ́n ní gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run táìsàn ń dà yín láàmú tẹ́ ń fàdúrà sọ pé àìdúrà máa jẹ́ kó lọ, ó láwọn nǹkan tó dé òní yí padà o, you will ask for the solution ni o. Ó ní àwọn nǹkan kan tó pé tó bá ṣàdúrà sínú omi tó bá gbé mu, you will not be healed, àti kó o lọ wá solution ẹni. O ní ọ̀sà nísìn, ó wá lóun gbàdúrà sọ́sà, wọ́n máa lọ, you are deceiving yourself. O ní high blood pressure, o ní àdúrà máa jẹ́ kó lọ. No, that is not the way of prayer. Tó bá mọ way of prayer ni ó mọ̀ pé gbogbo àìsàn kọ̀ọ̀kan ló ní ìwòsàn tiẹ̀, ìbínú Ọlọ́run nìkan ni ò ṣe kíni, òun ni ò tí ìwòsàn fún. Ìwòsàn àìsàn yẹn ni kó wá, má wá gba ọ̀nà tí ò tọ́, má gbà wá, má pọmọlàkejì inú jẹ́, torí pé o fẹ́ ṣe kíni, o fẹ́ ní àlàáfíà. Mo fi eléyìí mo fi encourage gbogbo ẹni tó máa ń pariwo, èyí tẹ́ ẹ lè pariwo, Olúwa, máa rántí heart palpitation. Bó o ṣe pariwo tó yẹ, máa rántí heart palpitation. Kò sí gbogbo nǹkan tí yẹn bá ń ṣe tó já sí pé tó bá ti pọ̀ jù tí ò ní sí ewu níbẹ̀. Tó o bá lè momi tómi yẹn bá pọ̀ jù, ewu wà bẹ́ẹ̀. Bó o bá lè jìmọ́rù tó lè kan obìnrin níkò tó bá ti pọ̀ jù, ewu wà bẹ́ẹ̀. Bó o bá lè yàgbẹ́ tí bẹ́ẹ̀ bá ti pọ̀ jù, ewu wà bẹ́ẹ̀. Bó o bá ti ń lo oògùn kan tán ní oògùn yìí àfi kó o máa lò lọ ní pé kò sí ìwòsàn fún, àfi kó o máa lò lọ ní, ewu wà bẹ́ẹ̀. Tí ewu ò sí bẹ́ẹ̀ ni pé ká máa súnmọ́ Ọlọ́run lọ́nà tó mọ́, ká máa gbàdúrà lọ́nà tó mọ́.
so bó bá wá láìsàn kan má dé mọ́ra àìsàn tó ń dé mọ́ra yẹn tó ń fojú wo yẹn ó máa padà yá tí ò ní gbọ́ control mà ó túmọ̀ sí pé ikú oníkálukú ó ń tẹ̀lé káàkiri ṣé òun ló kì í rí sùn ní tí ó pa ọ́ nù ni ó lè jẹun ní tí ó pa ọ́ nù ni insomnia òórùn sùn ní tí ó pa ọ́ nù ní tí ó wàá pa ọ́ yẹn tètè wá solution sí kó má bàa fi lè dá ọ́ láàmú ajá náà gbìyànjú ṣùgbọ́n tọ́lọ́run ló ṣe kí ni tọ́lọ́run ló ṣe lé ní orí if not bó tiẹ̀ mọ̀ pé lúmbàdì tí ń dòun láàmú ó dẹ̀ travel out of Nigeria ó gbìyànjú ni torí pé kò fẹ́ mọ̀ bóyá ewé kan kó dẹ̀ ṣe pé kò nígbàgbọ́ pé ewé àtegbò lè ṣe kí ló lè kí ẹ̀ tó ló ń sọ fún ẹrúbìnrin ìyá dáadáa tó ń bá sọ̀rọ̀ lórí fóònù yẹn ó ń sọ fún yáyẹ pé tẹ́yìn náà bá mọ tó lè kí ẹ̀ ẹ̀yin náà ṣe kí ni ẹ sọ fún mi ìyá yẹn wá nílò àgbo jẹ̀dí ó ní no in tó ń ṣe mí ti ju àgbo jẹ̀dí lọ in tó ń ṣe mí ti ṣe kí ni ó ti ju àgbo jẹ̀dí lọ pé in tó ń ṣe mí ó ti kọjá àgbo jẹ̀dí nítorí ẹ̀ gbogbo èyí tí bàrá àdí bá ti ń ro tí ò bá ti lọ ẹ máa mọ̀ pé lumbagics or amyotrophic lateral sclerosis so kò sí nǹkan tó mú ẹ tó ò ní lọ fi ṣe test kó mọ àìsàn tó ń ṣe kọ̀ má máa lo oògùn kóògùn má máa lo oògùn kóògùn mọ tó ń ṣe kó tó mọ tó fẹ́ lóògùn lé lórí it may be uric acid it may be infection ulcer tá a rí yẹn lásán tá a ń lo oògùn sí tani ulcer ni nothing like ulcer infection ni ulcer HIV infection ni hepatitis B infection ni HPV human papilloma virus infection ni herpes simplex virus infection ni fibroid ovarian cyst gbogbo àwọn nǹkan yẹn because it is from infection ni wọ́n ó wá ya ẹ̀yọ orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ so lumbagic sísì àrùn egungun ni amyotrophic sclerosis àrùn egungun ni arthritis àrùn egungun ni rheumatism àrùn egungun ni kò wá sí bí àwọn àrùn yìí ṣe pọ̀ tó ìwòsàn ẹ̀ wà pẹ̀lú ewé àtegbò ìwòsàn ẹ̀ wà ṣùgbọ́n on the medical aspect púpọ̀ nínú àwọn àìsàn yìí it is only treatable but not curable kódà àwọn míì gan wọ́n máa sọ pé kò sí cure fún so ẹ dákun torí Ọlọ́run gbogbo wa pátá tá a bá ń sọ̀rọ̀ ẹni tó ti kú ẹ máa bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀ torí ẹ̀yin náà mọ orú ikú tó ṣe kíni tó máa pa yín bí ìtawà náà sọ gbẹ̀yìn ní àmọ́ bóyá a tún sọ mí àmọ́ more love more like more shares jẹ́ kí ẹlòmíì jẹ́ àǹfààní nínú fídíò yìí don't be silent watchers ẹ jẹ́ kí ẹlòmíì ṣe kíni ó kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ Ọlọ́run àbíọ́ bá wa fi sínú ọgbà àdẹ̀rà gbogbo ẹ̀ṣẹ̀ tó bá lè wò kó ṣẹ̀ Ọlọ́run bá wa foríjì gbogbo tó filẹ̀ Ọlọ́run má fi ọwọ́ bàjẹ́ má fi kàn more love more like and more shares for more question about this is 080-380-371-28 WhatsApp message WhatsApp voice note Dr. Elesin Ogo kò kí ń welcome course àfi WhatsApp message or voice note dẹ̀ má gbàgbé any video any post tó bá ti bá pàdé ní orí platform tí ò bá ti jẹ́ fídíò kò ń ṣe Elesin Ogo the real Elesin Ogo always drop a video to watch any post tó bá ti wá bá pàdé tí ò bá ti ń ṣe fídíò scam post ni subhana rabbika rabbil izzati amma yasifuna wa salam ala al mursalin walhamdulillahi rabbil alamin.